Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Lórí òkè ni wọ́n bí ẹ̀ sí o, lórí òkè ni wọ́n bí ẹ̀ sí. Bàbá tí wọ́n pẹ̀lú wọn lò nílẹ̀, bàbá tí rẹ̀ pẹ̀lú wọn lò nílẹ̀. Kẹlẹ́rú lórí òkè o, ayé lórí òkè ṣẹ́wọ̀n ni wọ́n bí ẹ̀ sí. Gbọ́ sọ pé máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. Lórí Olúmọ máyọ̀ 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 ògbógbò lórí Olúmọ máyọ̀ 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 ògbó lórí Olúmọ máyọ̀ 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 ògbó lórí Olúmọ torí orí Olúmọ ìlú Ẹ̀gbá. Ibẹ̀ náà gbé bí Túndé sí o. Ibẹ̀ náà ti gé dàgbà owó. Ilẹ̀ òmìnira. Ìwọ yóò máa yọ̀ lórí Olúmọ. Ìwọ yóò gbé Olúmọ léèdè ọkàn rẹ. Máa yọ̀ lórúkọ Ẹ̀gbá owó. Àwọn ọmọ Lísàbí. Máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. Àwọn ọmọ Ìbàdàn lórí Olúmọ. Máyọ̀ 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 Ìlàrí lórí o. Ọ̀yàyàrá mo mọ̀ òwò kan ká má rojú koko. Ọ̀yàyàrá mo mọ̀ ọmọ àjọgbẹ̀rú wọn mọ̀ àjọgbẹ̀ kan. Ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́kọ̀ gbọ́dọ̀ sinmi. Ọmọ òkúta gbọ́dọ̀ jàjọ tàbí ọmọ aláìsí tẹ̀wé fún ọkùnrin ikú. Ewé àjẹ́ òòrùn. Ewé àjẹ́ òun, àìsàn àjẹ́, ewé àjẹ́ fún ẹ̀dá ọmọ aláké. Àìsàn àjẹ́ fún ẹ̀dá ọmọ aláké. Thank you. Okay. Okay. Gbọ́ pé àwa ọmọ Olúmọ, àwa ọmọ Olúmọ, àwọn ẹgbẹ́ wọn àwòyàyà, àwọn ọmọ ìdèlàdé, àwọn ọmọ Olúfìmọ̀, àwọn ọmọ Olúmọ. Ìṣẹ̀yà ọmọ ogun, ìṣẹ̀yà Elédùmarè, iṣẹ́ máa yá o. Ọmọ rere ìṣàṣẹ ẹ wò àwọn ọmọ ogun wọn kì í ṣọ̀lẹ. Ẹ bẹ̀rẹ̀ bẹ̀rù o, Ọlọ́run yàn fún wa. Ẹ tẹra mọ́ṣẹ́ o, ìṣẹ̀yà ọmọ ogun ìṣẹ̀yà. Gbogbo àwọn area boy Ẹ̀gbá ni wọ́n kó wá bí lónìí. Gbogbo àwọn area boy Ẹ̀gbá under the leadership of Walide àti Uncle Adenekan. Next time ẹ̀yin ní kẹ́ máa jókòó sí. Ẹ̀gbọ́n ní áńgù yẹn lọ́hùn yẹn. Èyí pẹ́ dàgbà o, ọmọ o, èyí pẹ́ dàgbà o, kékeré tójó lọ́mọ bí tèmi o, ọmọ o, èyí
Wálé Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here, everything Gboah TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.